Africa Content TV. Ẹ̀kọ́ ìrọ̀lẹ́ lọ́kùnrin lóbi òyìnbá sáà. Adúgbò ọdún yà kó bá sọ ojú mọ́ná mú gbogbo wa. Gbogbo wa lásán fún ayọ̀ lápá àgbà kó ló bá tó. À ń ṣàmọ́dún ojú wa. Ọ̀dọ́dún làwọn ọmọ mi lórí àtẹ ọ̀là wákà lágbára lọ. Àti fi oríṣà àṣọmọ̀ làbàkà yá mi. Ẹ̀kọ́ ìrọ̀lẹ́ sọ̀rọ̀ onígbàdàn sọ̀rọ̀ mi. Wọ́n ní mo ti ní lẹ́jẹ̀ onígbàdàn sọ̀rọ̀ mi. Wọ́n sọ pé mo ti ní lẹ́jẹ̀ ẹ̀dá onígbàdàn sọ̀rọ̀ mi. Mo ṣe lè fi bọ́ra onígbàdàn sọ̀rọ̀ mi. Kí ni sọ́yà onígbàdàn sọ̀rọ̀ mi. Wọ́n sọ pé mo ti ní lẹ́jẹ̀ ẹ̀dá onígbàdàn sọ̀rọ̀ mi. Wọ́n sọ pé living legend Alábí Pasuma ọ̀rọ̀ mi. Ó ti bẹ̀rẹ̀ ó yẹ kẹta. Living legend Alábí Pasuma ọ̀rọ̀ mi. Ó sì bẹ̀rẹ̀ ó yẹ kẹta. Ọjọ́ kẹrẹ pé fífi wọn ló sọ̀rọ̀ ó yẹ bá. Ẹ̀rọ ṣàlẹ́jì sínú òpèlú. Àwọn ọmọ dúpẹ́ máa láwùn sáàtì, òun lọ́sọ̀ òdodo ìbẹ̀rẹ̀ ìlérí. Ọlọ́gbà ẹ̀rọ jẹ́ ní Jẹ́gẹ́sọ̀. Ìjọba ní fújì ìpàdé. Ọlọ́bí akẹ́wà yẹra sílá. Dàbí máa dáàbò ìgbà pa òfin o. Ọlọ́pẹ́ ò sábà lóògùn dán. Orí ìgbà yóò kí wọ́n láyà. Ìyẹn ní ìka tó. Orí ìgbà òjò àgbà ẹ̀dá fún mi. Celebration. Orí ọdún náà ṣe àgbéyé 2nd of July. Ọjọ́ kejì oṣù méje. Alábí ọ̀rẹ́lẹ̀ 2023. Abẹ́bí police máa ń ta alágbàwá àfẹ́fẹ́ káfí. Ìyẹn ló lé fún ìṣúná àjọ Aníláńlá ń lọ. Ọ̀yà náà ìyàgbára ẹ̀dá kan. Ẹ̀yin tí ẹ̀kọ́ ìrọ̀lẹ́ lọ́kùnrin lóbi òyìnbá sáà. Adúgbò ọdún yà kó bá sọ ojú mọ́ná mú gbogbo wa. Gbogbo wa la sọ fún ayọ̀ lágbára ẹ̀dá kan ló bá tó. À ń ṣàmọ́dún ojú wa. Ọ̀dọ́dún làwọn ọmọ mi lórí àtẹ ọ̀là wákà lágbára lọ. Àti fi oríṣà àṣọmọ̀ làbàkà yá mi. Àwọn tó ń ṣe kí ìsára yóò pọ́npọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ilé yá.